kọ̀ǹténà ṣubú ìlú bọ́ọ̀sì wa lórí. Èmi nìkan ni mo survive. June 18, 2019 ó ṣẹlẹ̀ ní nǹkan bí aago kan ààbọ̀. Bọ̀ ìgbà tí ò sówó tí ò ṣèyàn rí ó máa ṣàgbà èèyàn. Bí operation tí mo ti ṣe kì í ṣe méjì kì í ṣe mẹ́ta, ẹyọ kan ṣókù òun náà ni mo dẹ̀ fẹ́ wá ṣe báyìí. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ o, láṣẹ Ọlọ́run Elédùmarè, etí tẹ́ fi ń gbọ́ mi tí òun ò ní di o. Ọmọ aláṣẹ Àlàbá ló kọ mi. Gẹ́gẹ́ bá ṣe máa ń rìnrìn wa káàkiri láti wo àwọn tó ní ìpèníjà àti bá a ṣe lè ràn wọ́n lọ́wọ́. Ìrìnàjò ló gbé wa pa o, ó nílùú Abẹ́òkúta. Ibẹ̀ ni mo ti pàdé bàbá mi tẹ́ ń wò lójú ìwòran yín yìí. Wọ́n ní ìpèníjà ẹsẹ̀, ó sì ti tó gbà díẹ̀ bí ọdún bíi 5 tí wọ́n ti wà lórí ìpèníjà ẹsẹ̀ yìí. Àwọn ni mo wà pẹ̀lú wọn bí i àjọ fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀. Báwo ni iṣu ṣe jiná, báwo lọ̀bẹ ṣe kún. A fẹ́ kí ẹ̀yin ọmọ Nàìjíríà onídídùn ọlọ́rẹ̀ a fẹ́ kẹ́ ràn wọ́n lọ́wọ́, ṣùgbọ́n bó ṣe ṣẹlẹ̀ ó máa wù mí káwọn pẹ̀lú kí wọ́n fẹnu ara wọn sọ. Kí lorúkọ yín? Orúkọ mi ni Àìná Adésínà Sunday. Orúkọ wọn ni Àìná Adésínà Sunday. Mo yẹ sọ ṣáájú ni pé wọ́n ní ìpèníjà ẹsẹ̀. Bàbá, báwo ni ọ̀rọ̀ ìpèníjà ẹsẹ̀ yín yìí báwo ló ṣe jẹ́? 2019 June 18, 2019 ló ṣẹlẹ̀. Mo lọ sí Èkó. Along the road ṣàrí pé kọ̀ǹténà ṣubú ìlú bọ́ọ̀sì wa lórí. Kọ̀ǹténà, odidi kọ̀ǹténà ńlá ó ṣubú lu bọ́ọ̀sì inú ìtẹ́yìn wọ̀, ó ṣubú lù lórí. Ṣùgbọ́n mo sáré fọ́ gíláàsì jáde. Gíláàsì tèmi fọ́ jáde òun ló fún mi lórí ọ̀fẹ́ tí mọ́tò yẹn fi, èmi ò mọ̀ ìpẹ́sẹ̀ mi ṣì wà lábẹ́ bọ́ọ̀sì yẹn. Gbàtà tó máa délẹ̀ ó délẹ̀ pẹ̀lú ẹsẹ̀ mi bẹ́ẹ̀ ni. Táwọn èèyàn fi sáré rush mi lọ sí hospital ní Ìkẹjà State Hospital. Ìkẹjà State Hospital náà gbé yín lọ. Bẹ́ẹ̀ ni. Láti ìgbà yẹn láti bẹ̀rẹ̀ sí. Àwọn tí ẹ jọ wà nínú ọkọ̀ nínú bọ́ọ̀sì ẹ tó mélòó? Odindi bọ́ọ̀sì kan náà ni. Odi bọ́ọ̀sì kan, ẹ̀yin nìkan lẹ wá ní ìpèníjà ńbẹ̀? Bẹ́ẹ̀ ni. Àwọn tó kù ńkọ́? Èmi nìkan ni mo survive. Nínú àwọn bíi 80 passengers tó wà ńbẹ̀, ẹ̀yin nìkan ni Ọlọ́run fi àánú kó yọ níbẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wá tọ́rọ̀ ń kó jọ yìí, ìpèníjà kan ṣoṣo tẹ́ ní náà ni ti ẹsẹ̀ àbí? Kí ló wá ṣẹlẹ̀ lọ́rọ̀ ẹsẹ̀ yìí gangan? Láti 2019 ló ti ṣẹlẹ̀. Ǹjẹ́ rántí ọjọ́ náà àtúnṣù náà? June 18, 2019. June 18, 2019. Ó ṣẹlẹ̀ ní nǹkan bí aago 1 ààbọ̀. Lọ́sàn-án? Bẹ́ẹ̀. Nígbà tí wàá dé hospital nǹkan kí náà sọ lọ hospital? Operation náà ni wọ́n ní a máa ṣe. Láti 2019. Ìgbà tá a ṣe operation lọ hospital Abẹ́òkúta lẹ̀ wọ́n fámílì mi wà. Àti máa lọ máa bọ̀ láti ṣe ní ká máa bọ̀ ní Abẹ́òkúta. Ṣé kò ń ṣe l'Abẹ́òkúta lẹ̀ ń gbé nígbà náà? Abẹ́òkúta ni mò ń gbé, mo máa ń lọ sí Èkó. Ìgbà tá a dé s'Abẹ́òkúta tí ó ṣàgbára, mo tún gbé lọ fáwọn tó ń tún ẹsẹ̀ ṣe nígbà yẹn. Àwọn náà tó wá bàjẹ́ tó wá bàjẹ́ pátápátá. Ẹ̀ẹ́dùn o, ìgbà tí ẹ lẹ́ lọ sí State Hospital tó wà l'Ékòó. Bẹ́ẹ̀ ni. Sáwọn láwọn ò lè tọ́jú yín ni? Wọ́n náà lè tọ́jú mi. Wọ́n gbìyànjú níwọ̀nba tí wọ́n lè gbìyànjú. Bọ̀ ìgbà tí ò sówó láti lè fi ràn bí operation yẹn mọ́, mo ní kán jẹ́ ká dámà kí n tọwọ́ bọ̀wé ká máa bọ̀ ní Abẹ́òkúta. Nǹkan tí ò ṣèyàn rí ó máa ṣàgbà èèyàn. Tó bá jẹ́ irú nǹkan báyìí ti ṣẹlẹ̀ rí, èèyàn ti máa mọ̀ ìkókè. Wọ́n máa advice lọ́tùn, advice lósì. Àwọn kan lè ṣe, àwọn kan lè ṣe.
bí mo ṣe ń bọ̀ láti Èkó lọ́jọ́ yẹn èèyàn kan sọ fún mi wípé ẹni tó lè ṣe ó wà. ẹni wọ́n sọ pé àwọn kan lè ṣe àwọn kan lè ṣe. ọ̀nà wà padà ṣe ń bọ̀ ibẹ̀ la gbà lọ mo lò bí ọdún kan ń bẹ̀. ìyẹn ni lọ́dọ̀ àwọn tí wọ́n gbàgbọ́ pé wọ́n lè to eegun ẹsẹ̀ ṣé eegun ẹsẹ̀ yẹn só fọ́ ni. ó fọ́ pátápátá ni. ó fọ́ pátápátá ni tíbẹ̀ náà ti wá tó báyìí àbọ̀ hospital náà ti tó. ọbẹ̀ kan náà ti tó hospital ni wọ́n ti padà tó báyìí bọ̀ mo dẹ̀ bí operation tí mo ti ṣe kì í ṣe méjì kì í ṣe mẹ́ta. lórí ọ̀rọ̀ ẹsẹ̀ yìí. bẹ́ẹ̀ ni ẹyọ kan ṣó kù òun náà ni mo dẹ̀ fẹ́ wá ṣe báyìí tí ó dẹ̀ sí agbára. ẹ jẹ́ kí n kúkú béèrè báyìí ṣé ní Lagos State Hospital tẹ lọ òun ọkọ̀ ti to eegun yìí ni àbí lọ́dọ̀ àwọn tán náà ń tù lábẹ́lé. ọ̀hún ni wọ́n ti kọ́kọ́ ṣe ọ̀hún ni wọ́n ti kọ́kọ́ ṣe ìgbà tí mo máa dé sí Abẹ́òkúta mo dé bí pẹ̀lú half pop lọ gbé sí ngbà yẹn lẹ́yìn nǹkan tí wọ́n ṣe. ìyẹn ni pé kinní funfun tá fi máa ń yí lára yẹn. bẹ́ẹ̀ ni mo gbé e láti Èkó dé Abẹ́òkúta bọ̀ ẹni yẹn ló yọ kúrò wípé ó máa ṣe dáadáa èmi náà ṣe nígbàgbọ́ nínú ẹ̀ wípé kó ṣe èmi ò mọ̀ wípé ibi tó máa hẹ́ǹdì sí lélẹ̀. ibi tí ó wá wà yìí. bọ̀ látìgbà tí mo dẹ̀ ti ṣe lẹ́fẹ̀ẹ́sì ní ìyàtọ̀ tí ń wà. ṣùgbọ́n tó wá kù báyìí ni ẹlẹ́ni nílò owó tí wọ́n máa fi ṣe operation tó kù. bẹ́ẹ̀ ni lẹ́yọ̀ kan tó kù. nígbà tí ẹ dé FMC èló làwọn ní kẹ́ ẹ mú wá kẹ́ ẹ lọ wá láti ṣe ẹsẹ̀ yìí. ṣé last month èyí tí mo fẹ́ ṣe gbẹ̀yìn. èyí tẹ́ fẹ́ ṣe gbẹ̀yìn. èyí tí mo fẹ́ ṣe gbẹ̀yìn ìgbà tí mo pe dókítà tádìjọ sọ̀rọ̀ àti wọ́n ní kí n ṣe lọ máa tọ́jú 1 million sọ́tọ̀ kí n lọ tọ́jú ẹ̀. wọ́n ní káwọn tó lè ṣe báyìí kẹ́ tó lè fẹ̀rẹ̀ dáadáa kẹ́ lọ wá bíi 1 million sọ́tọ̀. ẹ pẹ̀lẹ́ sà irú iṣẹ́ wo lẹ ń ṣe. mo ń ta electronics. báwo la ní ọ̀rọ̀ iṣẹ́ yẹn nígbà tí ẹ ti nípèníjà báyìí. mi ì ṣiṣẹ́ kankan mi ì ṣe kankan rárá. lágbàdẹ ti nípèníjà yẹ ṣiṣẹ́ kankan ìyàwó yín ń kọ́. ó wà orí ẹ̀. tí ìyàwó yín sì dúró tì yá àbó ti lọ́ ń títí ẹ̀. ó ṣe wà ó kò tí ì lọ ṣe wà ó ayélujára ń gbé o. ìyàwó yín ló wá ń gbọ́ àwọn bùkátà. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni di èmi. ẹ kí lẹ fẹ́ kí àwọn aráàlú àwọn tó ń gbọ́ wa kí lẹ fẹ́ kàn sí fún yín. ìrànlọ́wọ́ tó ní káàkó bá lè ṣe ni ọ̀nà òdẹ̀ ní rírò eléyìí mo bẹ̀ gbogbo èèyàn ìrànlọ́wọ́ tó bá lè dìde. ẹ wo kámẹ́rà kẹ́ ẹ ṣàlàyé nǹkan tẹ́lẹ̀ fáwọn èèyàn. ìrànlọ́wọ́ tí wọ́n bá lè ṣe fún mi ni mo fẹ́ kàn ṣe. mo fi àsìkò ìrawọ́ ẹ̀bẹ̀ sí onínú dídùn ọlọ́rẹ ẹlẹ́yinjú àánú lára ọmọ Nàìjíríà rere wípé kó wò ó nínú àánú ẹ̀ wọ́n lè ṣàánú mi kán tí ẹ̀ ràn mí lọ́wọ́ fún operation tí mo fẹ́ ṣe wọ́n dẹ̀ ní mo dẹ̀ gbọ́dọ̀ ṣe títí ìparí oṣù tá a máa mú oṣù kọkànlá ọdún. ní tí bàbá wa ń sọ náà ni pé àwọn ti lọ sí ilé ìwòsàn wọ́n ti gbìyànjú gẹ́gẹ́ bí ènìyàn wọ́n lọ sí ilé ìwòsàn òyìnbó wọ́n bá wọn ṣe ẹsẹ̀ ọ̀hún ṣùgbọ́n nígbà tí ipa owó pin ni àwọn kan sọ fún wọn pé àwọn kan wà tí wọ́n tún lè to ẹsẹ̀ ọ̀hún nílànà tìbílẹ̀ wọ́n ti wá lọ sílànà tìbílẹ̀ àwọn náà ti gbìyànjú títí wọn kan tún wá rí i pé ọ̀rọ̀ ò rí bó sì yẹ kó rí làwọn kan tún wá tún gbà wọ́n yànjú pé àfikún padà sí ilé ìwòsàn tìjọba ibẹ̀ ni wọ́n wá lọ báyìí dókítà tó ń dá wọn lóhùn ìyẹn ló sọ pé àfikún lọ wá owó tó tó bíi mílíọ̀nù kan wá láti fi bá wọn yanjú ìpèníjà ẹsẹ̀ yìí káwọn náà lè fẹsẹ̀ wọn rìn ẹ̀wọ̀n gẹ́gẹ́ bí ọmọkùnrin wọ́n ní pé iṣẹ́ táwọn ń ṣe ó ti dúró àwọn ò lè ṣiṣẹ́ òun mọ́ àwọn ọba owó tán tó fi ń ṣiṣẹ́ náà ó ní wọ́n ti ná sórí ẹsẹ̀ náà àwa ń rọ ọmọ Nàìjíríà onídùúrùn àti ọlọ́rẹ pé wọ́n bá wa bójú àánú wò wọ́n nígbà tí ẹ ní àwọn ìpèníjà yìí àwọn nǹkan kan wo ni àwọn ìgbésẹ̀ wo lẹ gbé pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe rí àwọn owó tẹ lò nǹkan nígbà náà. ẹ wo ẹ̀rọ ńlá ni o oríṣiríṣi kò sí nǹkan tí mi ò tà tán o kò sí nǹkan tí mi ò tà tán. ẹ tà wọ́n láti ṣe kíni. láti lè fi tọ́jú ara mi kò sí nǹkan téèyàn bá ní kóun máa sọ ọlọ́mọ èké èèyàn máa ké. ẹ sì lákàntì àbí. bẹ́ẹ̀
èmi ò kí ń fi nọ́mbà tèmi sílẹ̀ fáwọn èèyàn. Nọ́mbà ẹni tó ní ìpèníjà tí ẹ fẹ́ ràn lọ́wọ́ òun náà ni a máa fi síta. Báǹkì wo lẹ ń lò? First Bank. Ẹ dárúkọ nọ́mbà yín fáwọn ará ilé. Ṣé phone number ni? Phone number, account number yín. 30. Wọ́n ní First Bank làwọn ń lò. Bẹ́ẹ̀ni. Account number wọn sì rèé 30 10 53 53 14 14 41. 41. Ẹ pè lẹ́ẹ̀kan sí fáwọn ará ilé. 30 30 10 53 53 14 14 41. 41. Àìná Adésínà Sunday. Orúkọ rẹ̀ sọ pé wà ń bẹ̀. Àìná Adésínà Sunday. Àìná Adésínà Sunday. Wọ́n á gbàdúrà pé gbogbo ọmọ Nàìjíríà tí ó ràn wọ́n lọ́wọ́ ìjàmbá ó tóbi ó kéré ní kò ní dé bá yín o. Wọ́n wá sọ lórúkọ Jésù pé ìbùkún ni fún wa nígbà táwa bá ń jáde lọ, ìbùkún ni fún wa nígbà tá a bá ń padà bọ̀. Gbogbo ojú tó ń wò mí láṣẹ Èdùmàrè ẹ ò ní ní ìpèníjà ara o, Ọlọ́run á wà pẹ̀lú yín. Bàbá ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà tí wọ́n tán fẹ́ ràn yín lọ́wọ́. Gbogbo ọmọ Nàìjíríà tó rí mi tó wò mí tó ṣe mí láàánú àtàwọn tó nágbára àtàwọn tí ò nágbára, irú ìṣòro báyìí ò ní dé bá wọn. Wọ́n wọlé wọn ò jáde kò ní tọ́ sí ẹnì kankan. Wọ́n máa lọ pàdé mọ́ṣúárì, wọ́n máa faṣọ dáhùn kò ní tọ́ sí gbogbo wọn. Lágbára Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́ o. Fáǹfààní gbogbo ẹni tó bá ní ìbéèrè kan tàbí ìmíì láti bi mí nípa tiwọn, ẹ lè pè mí sórí nọ́mbà yìí 080 64 02 5704 tàbí kẹ́ ẹ pé ẹni tó jẹ́ atọ́kùn ètò yìí tó jẹ́ kẹ́ ẹ lè máa rí wa wò. Ẹ pè nọ́mbà yín o atọ́kùn 080 35 48 75 46. Ọlọ́run ó ràn yín lọ́wọ́. So ẹ tún àkáǹtì nọ́mbà yín pè fáwọn ará yín. 30 10 53 14 41. First Bank àbí? Kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí? Àìná Adésínà Sunday. Àìná Adésínà Sunday. Ọlọ́run á bùkún gbogbo wa tilé tòkó. Ẹ ṣé o, mo kí gbogbo ẹni tó bá wa wò ètò yìí. Ọlọ́run Olódùmarè á dúró ti gbogbo wa o. Ó dìgbà kan náà.